Alólóńgì ní ti gàjà o. Lẹ́gúnlé olóńgì ní ti gàjà o. Ojú mi ti tólé, ojú mi ti tóko. Ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé. Ojú télé TV. Àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé. Ojú télé TV. Má yìí kò tiẹ̀. Ẹ̀sà àwọn question tó ń bèrè yìí ó dàbẹ́ pé ọ̀nà ọ̀tẹ̀ ni ẹ jẹ́ rí nǹkan tèmi sọ máa dá ẹ lóhùn nígbà tí wọ́n bèrè lọ́wọ́ Jésù ó ní is it good to pay tithe ó ní yes we supposed to pay tithe ó ní because báwo ni wọ́n ṣe fẹ́ tún lù ṣe tí wọn ò bá tan tithe good then ó tún wá sọ fún wọn wípé nínú Sele yìí nínú gbogbo church tábà ti yọ tithes kúrò kò sẹ́ni tó máa ṣiṣẹ́ Olúwa jìbìtì wà ní tithes iṣẹ́ àwọn olè níṣẹ́ èṣù ní tithes because ó bá wo Malachi 3 Malachi 1 Malachi 2 then Haggai 1 Haggai 2 then tó bá wo gbogbo ẹ̀ lọ wà rí pé Ọlọ́run kọ́ ló dá church ilẹ̀ ṣọpọ̀ Ọlọ́run kọ́ ló dá dọ́là lẹ̀ Ọlọ́run ló dá náírà lẹ̀ ọkọ ló dá yẹn nílẹ̀ Ọlọ́run kọ́ ló dá euro lẹ̀ àwọn aráàlú ló àwọn tó bàlú jẹ́ ló máa ń ya sówó ò tí rí ẹ̀rí àwọn tó bàlú jẹ́ náà máa ń ya sówó put on the light sir ṣó ti yẹ àwọn yẹn náà máa ń ṣe kí ni náà máa ń ya sówó then at the end of the day tó bá wá rí pé nǹkan tá ń lé òye ò le nígbà tí mo bá wá sí church ò lè ràn yàn lọ́wọ́ church ò ní nǹkan tó fẹ́ ṣe fún ọmọ ẹni adarí irun nígbà tó bá dé ọ̀hún máa wo bá dé church ó mú 10,000 wá sí church lọ́sẹ̀ yìí wọ́n dáwó gbá wọ́n dáwó kọ́lé wọ́n dáwó rìn àjò wọ́n dáwó ìtànkálẹ̀ ìhìnrere wọ́n dá gbogbo owó wọ̀nyí lẹ́yìn tó ń da tán sà àbí kò yẹ wọ́n tó ní owó ìdá mẹ́wàá owó ẹ̀mẹ́lò ló gbà yẹn owó ẹ̀mẹ́jọ àti owó tó ń fẹ́ fi fà mí sínú ilé jíò àti mọ̀mí jíò ẹlẹ́yìn yíyọ ṣe rí nǹkan tèmi sọ ọ̀nà mẹ́wàá nìyẹn èló ló máa wá tún kù tẹ́nìyẹn mú lọ́lé èló ló kù dẹ́n tó bá fẹ́ ráàrí iṣẹ́ ara ẹ padà wá lálẹ́ Monday kó wá bèrè lọ́wọ́ Abíára kó wá bèrè lọ́wọ́ Bádàrè kó wá bèrè lọ́wọ́ pásítọ̀ Àjàkáyé pásítọ̀ ọ̀nà Abẹ́òkúta wọ́n sọ fún mi pé kí ló kàn ẹ́ tó fi ń bèrè pé owó tó wọ church what right have you who gave you the audacity who gave you this one who gave you the other that because àwọn fúnra wọn ò dá nípa management Olúwa ní ká san ìdámẹ́wàá o but ìdámẹ́wàá kò yẹ kó jẹ́ owó nìkan ó ní tó bá jẹ́ ọ̀gẹ̀dẹ̀ ló ń tà gbé ọ̀gẹ̀dẹ̀ wá sí church kó oúnjẹ má bàa tán ní àyíká ilé Ọlọ́run dẹ́n tó bá dẹ̀ jẹ́ kerosene ló ń tà gbé 50 litre wá fún pásítọ̀ dẹ́n tó bá dẹ̀ jẹ́ iṣu ló ń tà kó oṣù márùn-ún ẹ̀ tó wà tọ́lọ́run rẹ́rìn sí ẹ kó wá fún wọn but àwọn pásítọ̀ ti gbà sódì wọ́n ní kó sọ́dọ̀ owó tẹ́lẹ̀ tó bá jìnnà náà pé tíbẹ̀ bá jìnnà sí church wọ́n ní kó tà kó mówó ẹ̀ wá but this àwọn ìyàwó pásítọ̀ jẹ́ olódo àwọn ìyàwó jẹ́ overseer olódo wọ́n wá owó yẹn ní cash kán lè kó sí báàgì even ní church yìí dà ọ̀sì time àwọn tó ń bá mi ṣiṣẹ́ àwọn ìyá Jeremiah gbogbo àwọn tí bí wọ̀nyí ó kàn dọ́jọ́ kan náà bọ̀ tí olúkù kan gbé pọ́ọ̀sì wá sí ètò ń gbé pọ́ọ̀sì káàkiri láyìíká mọ́ ayé bàjẹ́ o kí ló tún ṣẹlẹ̀ ọjọ́ wo lẹ tún bẹ̀rẹ̀ sí gbé pọ́ọ̀sì wá báwo lẹ ṣe débí kí lè ròyìn àdéhùn ni mo ní pẹ̀lú yín ẹ kó pọ́ọ̀sì kúrò lẹ̀ torí bọ́n ṣe rìn lọ lórí ìrìn fún àwọn tó bá ń fi kan táwọn lẹ́nu àmà ṣọ́ọ̀kì pẹ́pẹ́ a wà ní checking point wọ́n fẹ́ sọ bí di checking point sir ìdámẹ́wàá is not a compulsory thing it's not a thing kì í ṣe nǹkan tá lè it's not cash per se it's whatever tó bá lágbára but this is what is only gbogbo church fi spring up then yẹn ló fà wọn tó ń fi lọ lé babaláwo tó ń bá ti lè rí bank manager méjì lọ́dọ̀ wọn ìyẹn á jí ní báǹkì lọ́hùn olè á gbé olè á wá gbà á bọ̀dọ̀ bá gbọ́ pé bank manager wà ní alágbọ̀n pásítọ̀ yẹn apamọ̀ lẹ́sìn
ṣe bí wọ́n ti jí generator lọ́sọ̀dọ̀ Christ Embassy rí nígbà tó máa fi fà wọ́n lálágbọ́n ó padà lọ gbé generator padà sí ibi tó ti jí ní bank ní hotel. So bó ṣe rí nìyẹn. So it's important ìyẹn náà fi ní kó lọ mú owó jáde nínú ẹja kó san kó fi Caesar fún Caesar. So kò bí dandan ẹni tí ó bá ní nǹkan mi tó lè ṣe làkírò àlímọ̀ṣọ́ nígbà táwọn lálímọ̀ṣọ́ gbogbo àwọn Abẹ́òkúta àtàjọ wà ń bẹ̀ olè ní wọn ò jẹ́ kówó lọ báǹkì wọ́n máa fowó máa ṣe típà wọ́n máa pín owó láàrin ara wọn mo fẹ́ ṣiṣẹ́ kú bí wèrè ìgbà tó wáyá àdá alága àkọlé ilẹ̀. So owó tá a bá ti rí fálága àkọlé àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn alọ́ra cement nǹkan tá a bá ti fẹ́ ṣe alọ́mára ṣe gbogbo ẹ̀ òun la fi mú church yẹn progress. All landlord shepherd churches kò kí ní growth. All landlord shepherd churches parishes kò kí sí growth. They dominate except here. Àwọn tó ra alẹ̀ tó pè yàn jọ pé wọ́n bá wọn ṣẹ̀sìn lórí ilẹ̀ wọn wọn ò jẹ́ káwọn ọmọ ọjọ́ lálàáfíà. Mú wá ni. Ní gbogbo ìgbà bí wọ́n bímọ ìjọ ló máa ṣèkó mọ wọ́n dóyàn lóyún ìjọ ló máa ṣèkó mọ wọ́n ní typhoid ìjọ ló máa ṣe wọ́n já sí gọ́tà ìjọ ó dàbí ẹni tí mọ́tò ẹ̀ ní fọ́ọ̀tù lágége tó já sí gọ́tà tó ń bẹ àwọn èèyàn ọkọ̀ mọ̀ pé ayé ti yàtọ̀ ó wá láti Kánò àwọn ẹni kó sọ iye tó máa fi bá fa mọ́tò jáde ní gọ́tà jáde òun ní problem ní bọ́bá ọwọ́ mọ́tò òun yá ni wọ́n sọ iye tó fẹ́ fún wa kó jẹ́ ká bá ìgbé jáde tó bá yẹ bẹ́ẹ̀ kó máa jẹ mọ́tò ẹ̀ kò rẹ̀ wọ́n ti pé àánú ti jìnnà sí kúrò lóyìn àwọn tí ń lọ tipẹ́tipẹ́ àláfíà ti kú àláfíà wà ní dangerous lọ́wọ́ sí. Bàbá Sunday tó bọ̀ náà ni ààrẹ ṣe ìkórè ní ṣùgbọ́n ló pé jù. ẹ̀sà kò sí ìjọ tó pé tó yẹn ìsọ̀nà kò sí oní ìjọ mímọ́ ayé ń bẹ ẹ̀mí mímọ́ ẹ̀mí àlàyé tó wá ṣe kíni tó wá láti ọ̀run ó rántí orin tamakọ́lá gómìnà ọjọ́ agbára náà ti ọ̀sán dòru tásọjọ́ mímọ́ kalẹ̀ iye yìí ṣẹlẹ̀ lágogo 3 ọ̀sán kọ̀wọ́ ibi ṣe ọṣọ́ fa ó ní èyí lọ́kọ̀ ìkẹyìn ẹdún orin táwọn èèyàn kọ pàtàkì dé ó ní kátólíìkì náà tún dé wọ́n láwọn níjọ àkọ́kọ́ Kerubu tún dé wọ́n láwọn ní spiritual church àkọ́kọ́ Sele tún dé ó lọ́kọ̀ọ́kọ́ ẹ̀yìn làwọn gbẹ́nìyàn bá ṣèjọ wọn kó lè rí ìjọba ọ̀run wọ̀ o ṣùgbọ́n ẹ̀sìn kọ́ la fẹ́ jẹ ìwà rẹ ló ṣe pàtàkì ìwà rẹ ẹ̀sìn kọ́ la fẹ́ jẹ o ìwà rẹ ló ṣe pàtàkì Jésù tèdèdè kó wá ṣèdájọ́ òtítọ́ kan kò sí láyé mọ́ nílé Ọlọ́run wa ẹ̀sà kò sí ìjọ tó dàbí ìṣẹ̀lẹ̀ ẹnu kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn nìkan bá mi sọ̀rọ̀ lẹ́nìí wọn náà fẹ́ ṣe night àwọn kan gúnra wọn lọ́bẹ̀ pa wọn ní ṣòtìrì ìrìn ọbẹ̀ yẹn ṣé ó wà ní ìlànà ká ṣe night wọn nínú nínú ìjọ náà kò sínú ìlànà wa ẹnìkan ti ẹ̀sọ́ jọ. mo ní kò sínú ìlànà wa ọmọ ìjọ mímọ́ kì í mutí ọmọ ìjọ mímọ́ gbọ́dí sí wọ́n lè ní wọ́n fẹ́ fi stout mu panadol stout gbogbo wọ̀nyí ní ẹ̀wọ̀n olómi lè ní ọ̀pá ìhálé àti ọ̀pá brake light àti brake pad kí là ń bá dé gbogbo wọ̀nyí gbogbo wọn ní ojúmọ̀lẹ́ òkúrò lọ́tí. wọ́n pè ní mòórùn wá. tí èèyàn bá dẹ̀ ti ń fi tó bá ti mú mọ́kólé nígbà tó ń kó mọ́kólé láti Abẹ́òkúta àti Kánò tó ń kó lọ sí Mẹ́kà ṣé wọ́n fẹ́ lọ dó Mohammed dẹ́ nígbà tó ń tún fi mọ́kólé tó ń kó sínú ọkọ̀ tó ń tún kó lọ sí Jerusalem tó ń fi sòsó tẹ tó ń fi wáyàwó níyàwó kiri ṣèbí Jerusalem náà ló gba náà yìí Jerusalem ti la náà ṣe bí mo sọ fún mi lọ́jọ́ pé mi ò believe in Jerusalem pàtó bí mi pé iye ti lọ Jerusalem ṣò ti ríran sí mineral resources tó wà nù lẹ̀ ní Jerusalem fẹ́ gbà ẹ jẹ́ ká gbàgbé gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ rí Ọlọ́run ó ní John 14:27 ó ní my peace I live with you ó ní kì í ṣe bí ayé ṣe ń fún yàn let us try and live in peace. Use every day as if it's your last day. Ephesians 3, Ephesians 4 and 5. Romans 8:24-25. Ó ní a kò mọ bí a ṣe ń gba àdúrà. Ẹ̀mí mímọ́ ló ṣe kíni ló ràn wá lọ́wọ́. Àlàáfíà sá. Àbá ká tó máa lọ sá. Nọ́mbà yín àti àdúrà fáwọn tí wọ́n ń wò wá. Wọ́n pọ̀ dáa tó ń wò yìí tó ń gbàgbé dáadáa. Jọ̀rọ̀ àwọn tó ń wò wá yìí, àwọn ló jore ọ̀fẹ́ jù. Ṣé mo pé inú pálọ̀ wọn náà wà? Inú ilé wọn náà wà ṣọ pé ẹni tó sùn rárá fọmọ ìdàkejì ẹ
àkọ́ṣẹ́ ni o. Ẹ̀ṣọ́ mo jẹ́ làgùn tàbẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n gbé mi sábẹ́ wọ́n gbé mi sínú omi gbóná láti sòótọ́ fún ọ ni. À ń kéde ìjọba ọ̀run ni. Mi ò ṣe é lè pé kán lè mọ̀ mí but ẹ̀bùn tọ́lọ́run fún mi ni mo ń yá wọn. Àwọn náà tún lè ṣe jù mí lọ lọ́la. That's what he said in the book of John 15 from verse 15. Only I'm the one that called you. You are not the one that called me. But ayé bá ti gbà yín lórúkọ jẹ́ iṣẹ́ mi lẹ̀ ń ṣe. Nítorí pé ẹ̀ ń ṣe ti ayé. Then Luke 8, John 8, then John 9. John 9 verse 6, 7, 8, 9. Ó ní ẹ jẹ́ ká tètè ṣiṣẹ́ yìí kí òru tó dé. Then tó bá wo 2 Corinthians 12 from verse 6. Orí ọ̀fẹ́ náà fún mi o. I'm not the super apostle. Orí ọ̀fẹ́ náà fún mi. Orí ọ̀fẹ́ ni lẹ́ni kí n lóore. Nọ́mbà yín sà. 0803 7171 730. Lẹ́ẹ̀kan sí bàbá. 0803 7171 730. Then 0805 485 3828. God bless you. Bàbá àdúrà fáwọn tó wà mí sẹ́ fún ọládùúrà. Wọ́n máa ládùn yìí já. Àmín. Àmín. Lágbára Ọlọ́run wọn ò ní gbọ́wọ́ sí ọmọ. Àmín. Wọn ò ní bàjẹ́. Àmín. Ṣùgbọ́n kán rántí Joshua 1 verse 8. Kán má ṣe jẹ́ kí ìwé òfin kó kúrò lọ́wọ́ wọn. Lọ́sàn-án àti lóru kán máa ṣàṣàrò. Bí ikú ṣe yẹ̀ lórí Ẹsíkáyà, ikú á yẹ̀ lórí wọn. Amen. Àlàáfíà. Amen. So, when you are láti àárọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.